ẹ jẹ́ ká tún gbọ́ Awíkòkò yìí díẹ̀ sí i lórí tọ́pìkì wa ta fẹ́ tírìtì lẹ́ni yìí lálálùkùtùkù àwò ẹ̀yin àgbààgbà ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ tó ti kàn yín kò tí ẹ̀ wọ́n ń ṣe àgbààgbà ilẹ̀ Yorùbá nìkan àgàgà ẹ̀yin tí ẹ jẹ́ olórí nínú ọ̀rọ̀ ìjà ìgbára ilẹ̀ Yorùbá gbogbo ẹgbẹ́ tá a dá sílẹ̀ gbogbo olórí tó dá ẹgbẹ́ sílẹ̀ káàkiri ní orí ọ̀rọ̀ agitation wa yìí pé Odùduwà nation gbogbo ẹ̀yin tẹ́ dẹ́gbẹ́ sílẹ̀ ẹgbẹ́ pọ̀ káàkiri Àmọ̀tẹ́kùn wà ń bẹ̀ YWC wà ń bẹ̀ OPU wà ń bẹ̀ Yorùbá One Voice wà ń bẹ̀ OAM wà ń bẹ̀ ó lọ jáǹtì rẹ̀rẹ̀ gbogbo yín ni mo bá ní ọ̀rọ̀ lẹ́nìí ẹ sún mọ́ ọ̀dọ̀ mi ẹ má sọ pé ọmọ kékeré ni mí bẹ́ẹ̀ ni kíkéré báyìí la tá ń kéré tí fi ń ṣọkọ ojú bẹ́ẹ̀ ni o ọ̀rọ̀ rèé fún yín lẹ́nìí ó ṣíkàn yín nítorí wípé àsìkò ìgbẹ́ á ti mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó máa wí bẹ́ẹ̀ ni a ti mọ̀ yín tẹ́lẹ̀tẹ́lẹ̀ kẹ́ tó máa ṣakọ akọ kí lẹ fẹ́ ṣe lákọ̀ọ́kọ́ ṣe gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ adarí àti olórí tí ẹ dá gbogbo ẹgbẹ́ oríṣiríṣi ẹgbẹ́ sílẹ̀ ẹ̀yin ni mo bá ní ọ̀rọ̀ lẹ́ni ẹ súnmọ́ bí kẹ́ wá fetí gbéyàwó ọ̀rọ̀ àsìkò kan ní àtìgbà kan rí ilẹ̀ tí ń fi wá rúgbó tó jẹ́ wípé gbogbo nǹkan ẹgbẹ́ tẹ́ bá dá sílẹ̀ fún àǹfààní ara yín fún advantage ara yín lè máa dá sílẹ̀ fún ìdí tẹ́ ṣe dá sílẹ̀ ẹ pátì bọ̀ ẹ wá yí mọ́ àǹfààní ara yín ẹ wò ó àníkà ẹ wò ó ẹ súnmọ́ bí ní àsìkò tá a wà yìí ayé yẹn ò yọ kẹ́kù ilé kó gbọ́ kó sọ fún toko kí àdán kó gbọ́ kó rò fún ọbẹ̀ gbogbo àyè yọ́bọ̀yọ̀bọ̀ kẹ́ máa ṣe yọ́bọ̀yọ̀bọ̀ kẹ́ máa gbanú ara yín wọnú ara yín kẹ́ máa balẹ̀ jẹ́ kẹ́ máa jàjẹ́ àjẹfẹ́ nínú ilẹ̀ bíi tẹ́díyẹ àjẹ ìjẹtán àjẹ ìwẹ̀yìn èyí tẹ́ jẹ kò ṣe gbogbo yín o ṣùgbọ́n púpọ̀ nínú yín adá yín mọ̀ èyí tẹ́ jẹ tẹ́ fi kó gbogbo wa sínú hóhùhóhù tí gbogbo wa wà nísìn tún ti jáwọ́ a ti ń bẹ̀rẹ̀ nǹkan tí ìjẹ́ ká gbedébi kan ti ń kọjú ìjà síra yín ẹ̀yin kan sọ pé ẹ fẹ́ yọ àwọn kan sí nínú ẹgbẹ́ kan ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé ẹ wà alright ṣé ẹ wà okay ṣé ìwà òkè ẹ wo ẹ̀yin èèyàn mi ẹ̀yin gógó ni mo wá bá sọ̀rọ̀ àsìkò táwa ẹ àgbùdọ̀ spear any leader kankan ọ̀rọ̀ ọjọ́ orí ò ṣe because ṣe rí ẹ̀yin leaders wọ̀nyí tẹ́lẹ̀ jù wá lọ lọ́jọ́ orí wọn kì í rágbàfín wọn ń rí àgbàfín à ń rí àgbàfín òun lẹ fi wọlé sí wa lára títí títẹ balẹ̀ ayé jẹ́ ẹ balẹ̀ ayé ń jẹ́ ṣùkùṣùkùṣùkùṣùkù bí odò ẹ mú ẹ pọ́n mi òkè ẹ fi rútò odò ẹ pọ́n títò odò ẹ fi rútò òkè ayé wọn ò wá yé yín mọ́ sí ó padà jábọ́ lọ́wọ́ yín kò yé yín mọ́ ibi tẹ́ fẹ́ gbégbà ibi tẹ́ ẹ bá wá dé òun la wà yìí tẹ́ ẹ bá lọ try this time around ni mo sọ fún yín mo ní tí ẹ bá lọ try yìí pé bẹ́ẹ̀ ṣe máa ń da gbogbo ojú nǹkan rú àbẹ́ ti lọ gbowó ẹ̀yin kan àti gbúrò yín pọ́n ti gbowó fún yín àwọn ìran Tinubu wọ́n wá kó yín ẹ wá ń dá ogun sílẹ̀ ẹ fẹ́ dá ìbátí wa kúrò nínú nǹkan tá à ń ṣe ẹ fẹ́ dá ogun tí ò lórí tí ò nídìí sílẹ̀ ẹ wò ó ẹ jẹ́ ń sọ fún yín èyí tí ó bá kọ̀ tí ò lọ tọwọ́ ọmọ ẹ̀ bọ́ṣọ iná àjò yẹn nà iná àjò yín bẹ́ẹ̀ ni mo sọ fún yín ibi tí náà ti jó yín wà láìtàláyé ẹ̀ mọ́ ṣe bí ẹ̀yìn wà láyé ó lẹ ṣe sọ pé màdàrú ìgbésí ayé màdàrú lẹ fẹ́ máa ṣe tí ìbínú Ọlọ́run bá sọ̀kalẹ̀ sí orí yín á sọ̀kalẹ̀ sórí ìran yín á sọ̀kalẹ̀ sórí iṣẹ́ yín ìgbà yẹn lẹ máa mọ̀ yín pé no be child play à ń sọ fún yín mo ní mò ń sọ fún yín pé ó jọ bí eré tó bá yá jọ bí idán lójú yín àsìkò tá a wà yí àyè ò sí fún rádaràdá tẹ́ ti ṣe sẹ́yìn rádaràdá yẹn lẹ ṣe ẹ̀yin àgbààgbà àìtólé ara yín débi tẹ́ fẹ́ tò ta àmọ́ kókó yín àmọ́ bí tẹ́ fi sí ẹ kàn máa dágbádá bolẹ̀ ṣá ẹ kàn máa dágbádá bolẹ̀ ẹ mọ̀jú sítórì lọ ẹ máa lọ sọ́tún ẹ jó sósì ẹ jó síwájú ẹ jó sẹ́yìn tí ò bá rí ibi jó sí mọ́ ẹ dúró ẹ gan sáàrin ẹ wo ẹ lọ ṣọ́ra yín o bẹ́ẹ̀ ni àwa yúùtù àsìkò yìí àgbà mọ́nàmọ́ná yín ẹ ní àgbàkagbà tí ò bá mọ nǹkan tá à ń sọ tí ò mọ òye nǹkan tá à ń wí ní àsìkò yìí tí ò bá yé tí ò mọ ibi tó fẹ́ gé sí nítorí wípé at the same time you want to kiss Satan you want to hug Jesus ẹ gbà lọ́wọ́ Mary baálẹ̀ jòǹtólóyìn tó jẹ́ wípé nǹkan tẹ́ fẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ lọ́nìkan lẹ́ mọ̀ ẹ̀dẹ̀ ń jẹ náà àtijọ́ tẹ́ ti ń jẹ ayé yín ò lójú ọ̀nà yín ò ráyè kò sí nǹkan kan tó ṣèǹjì nínú ayé yín
ẹ̀ tún jáwọ́ a tún ní pé ó ti sú wa àwa yúùtù àdìde wípé a lè bàbá ikú kò ń ṣe nítorí àwa yúùtù tá a wà nísìn bí kò ṣe nítorí ìran wa tó ń bọ̀ lẹ́yìn àtẹ̀tàmọ̀ ẹ̀yin tún wá dé ẹ̀ tún wá gbé ìwà burúkú ajẹfẹnunu lẹ̀bi tẹ́dìyẹ alájẹbàjẹ́ màdàrú ìkà ẹ̀ tún ti gbèdé ààyè òyọ́ fún yín tẹ́ ẹ̀ bá tọwọ́ ọmọ yín bọ̀ṣọ ní kankan là á mú orúkọ yín gbogbo everybody máa ṣe ṣọ́ọ̀fù yín ni ẹ̀yin alẹ́ni tìjú ẹ̀yin àgbàyà alẹ́ni rònú burúkú yìí. wọ́n ní ọ̀tọ́ sí ọ wọ́n ní ṣe lọ́dà bí òrùka wúrà nínú ẹlẹ́dẹ̀ wọ́n ní kí ṣèǹkà bí Emirate Council ní wọ́n withdraw oyè ọ̀hún kíákíá immediate effect gan ni wọ́n pè é. We ask Mr. Femi Fani-Kayode to relate his statement with the personalities in your chest. On this note, this confinement is not just undeserving and misplaced, but a grave insult. We call on the Shinkafi Emirate Council to immediately reverse this award and save the sanctity of our traditional and religious institutions. Bọ́tàn bí ọ̀dàn o, bọ́tàn bí ọ̀dàn o, kẹ̀rẹ̀ kù kẹ̀rẹ̀ ọ̀dàn kù, bọ́tàn bí ọ̀dàn o. Pẹ̀lẹ́ tiẹ̀ FKK Fẹ́mi Fani-Káyọ̀dé pẹ̀lẹ́ tiẹ̀ àríjẹ ní màdàrú aláìní tìjú kí ló ń ṣe yín gan ẹ̀rùn ayé yín ò wù wá ayé yín ò ṣe tẹ̀lé ayé yín ò ṣe proud of ẹ̀yin tó jẹ́ pé torí nǹkan tẹ́ jẹ lọ́wọ́lọ́wọ́ lẹ́mọ̀ ẹ ti sọjọ́ ọ̀la wa bẹ́ẹ̀ ṣe jẹjẹjẹjẹjẹ òun náà lẹ jẹ láyé ìgbà yẹn títí tẹ́ gbé gbogbo wa sínú ìgbèkùn sìn àwa wí tán pé ṣe bẹ́yìn lẹ kó wa débi tá a dé yìí sí ẹ̀yin lẹ bá wa débẹ̀ ó yá nísìnyí gbogbo yín ẹ wá bọ́ síta kẹ́ jẹ́ ká wójútu ẹ̀ gbogbo yín sá sẹ́yìn ẹ̀yin ìka àgbà gbogbo yín wá sá sẹ́yìn kò sẹ́lẹ̀ tó fẹ́ ṣáájú abẹ́rẹ́ pé géèmù tí gbogbo yín play ẹ̀rọ pé gbogbo wa ló ṣókùnkùn sí báyà àwọn kan wà tí wọn ò lè dá jókòó kí wọ́n ronú kọ́ mú 1+1 mọ́ra wọn people like me máa jókòó máa wo ibi ìgbésí irinṣẹ́ yín ìgìgìrísẹ̀ yín ẹsẹ̀ yín bẹ́ẹ̀ ṣe ń gbé ọ̀rọ̀ ẹnu yín àgbàdo òfò tẹ́ ń wọ̀ kiri ilẹ̀ àáwo ibi tẹ́ fẹ́ fi ṣe tẹ́ fẹ́ fi gbede ẹ wò ó ẹ lè tàn wá jẹ mọ́ ẹ padà rí ibi sásí ṣé ẹ rí attitude tẹ́ fẹ́ gbé wọlé yẹn ó ti pẹ́ tẹ́ ti ń lo trick yẹn ẹ ti ń lo tactic yẹn tipẹ́tipẹ́ ṣùgbọ́n ní àsìkò yìí bábù that trick o ayé ẹ ò yọsẹ̀ ẹ̀yẹn gbìyànjú ẹ̀ àsìkò àti ṣẹ̀sìn yín ti dé nìyẹn ẹ̀yẹn tráyẹ̀ àsìkò àti ṣẹlẹ́yà yín ti dé nìyẹn ẹ ṣẹ̀sìn láyé ẹ ṣẹ̀sìn lọ́run kò wá dídẹ̀yìn nìkan lẹ ṣẹ̀sìn o ìrandíran yín ìyàwó yín àwọn ọmọ yín gbogbo iṣẹ́ tẹ́ ṣe pátá nínú ayé gbogbo ẹ̀ lọ́lọ́run á fi ṣẹ̀sìn bẹ́ẹ̀ ni mo sọ fún yín kí ló dé gan ẹ̀yin bàbá wọ̀nyí ṣé nǹkan mi wà nù bẹ̀tẹ̀ fẹ́ gbà ni ẹ̀yin leaders ilẹ̀ Yorùbá ṣé ogún mu yín ni ṣé wọ́n dì yín mọ́ra yín ni ṣé tẹ́ bá ti sùn ẹ̀ẹ̀kan mọ nǹkan tó yẹ kẹ́ sọ mọ́ ẹ̀ẹ̀kan mọ̀ yín tó kù nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kí ló ṣẹlẹ̀ gangan ẹ̀yin leaders ilẹ̀ Nàìjíríà ilẹ̀ Yorùbá àtàgbàlagbà àtọmọ kékeré àtẹ̀yí tí mo jùlọ lẹ́gbẹ́ orí tó bá ti fún ní ipò kékeré kan á wá sọ di kàrámọ̀ á yí ipò mọ́ra ẹ̀ lọ́wọ́ á wá sọ di bẹ́ẹ̀ ni pé òun kan pàtàkì kan pé kinní kan ẹ wò ó ẹ wálé ilẹ̀ Yorùbá gbogbo àwa youth àlọ́ba ṣó tán àti sọ àwa yúùtù ní ọba tí ìyà ń jẹ àwa yúùtù tí wọ́n àtìrandíran wa àtàwọn ọmọ tá àti ìbí wọ́n fẹ́ kó wọn lẹ́rú à ń pariwo ọba ṣe bẹ́ẹ̀ nípa àwọn ò gbọ́ èyí tó kàn wọ́n náà lọ́n analyse lórí social media ọba ibi tá ti ń pariwo pé wọ́n pa àwọn ọmọ ilẹ̀ Yorùbá ìyè ń jẹ wọ́n àárí kankan nínú ọba èyí tó kéré ni àbí èyí tó dàgbà ni kó tiẹ̀ jáde pé òun fẹ́ àdírẹ́sì yín pé ẹ má wọ́rí o Ọlọ́run á bá wa yanjú gbogbo kíní yìí o gbogbo yín dákẹ́ mímímí bẹ́ẹ̀ lẹ́ ń gbéyàwó nínú ẹ̀ bẹ́ẹ̀ lẹ́ ń ṣe kíní ẹ̀ ń ṣọjọ́ òbí ẹ̀ẹ̀mẹ̀ èyí tó kàn atókùn má kú yín amọ̀nà ọ̀run má lọ ìgbà tẹ́ wà láyé gan ayé yín ò wù wá ìpa yín ò ní àrípa yín nínú ayé nílẹ̀ Yorùbá àbẹ́yìn ọmọ ní gbogbo ẹ̀yin àgbàgbà ilẹ̀ Yorùbá àrípa yín tẹ́ẹ̀bá sí mọ́ ayé bẹ́tà ayé rọrùn fáwa yúùtù àníkẹ́ gbàdánù bí àṣà ìyálàyà kan ni ó máa ní ẹgbàdánù ẹgbàsọnù ẹgbàdánù kẹjẹ ká mọ iye àwa yúùtù tó kù ẹ jẹ́ káwa yúùtù dálé ayé wa ṣe ibi tẹ́ bá ayé wa jẹ́dé nítorí ànùkànjọpọ̀ nítorí ìwà títí yín nítorí àjẹjẹjẹjẹ bẹ́ẹ̀ nífẹ̀ẹ́ kú ẹ̀dẹ̀ jẹ́jẹ́jẹ́ ẹ má pè mí sìn
ẹ̀dẹ̀ jẹ́ náà ìkùnlẹ̀ ń tóbi sí kò sí kankan àlàáfíà ò sí lára yín ẹ̀ lálàáfíà ṣe lálàáfíà ni àmọ́ bó ṣe ń lọ tí a bá sọ many things lórí show àmọ́ many things tó ṣẹlẹ̀ nínú ayé yín rí páyé yín go wùyàn ní nínú ilé yín ò tòrò ayé yín ò dáa nítorí pé ẹ ti jẹ́wọ́ onílẹ̀ ilẹ̀ Yorùbá tí a fi dá ilẹ̀ Yorùbá ó ń bí yín ìwọ tó ń pè mí yẹn má pè mí mọ́ láti Nàìjíríà ó rí pé mò ń ṣe show lọ́wọ́ tó bá pè mí lẹ́ẹ̀kan sí I will block you. If you call me one more time I will block you. You are watching me now. Don't distract me. Kí ló dé? Now a ní pé restructuring kan ní ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ní Nàìjíríà. Restructuring ti late ní ìgbà ayé Afẹ́nifẹ́re ní early 90s ní 90 something. Ìgbà yẹn lẹ ti ń jàjà fún restructuring rí ìjà nìyẹn jọ̀ọ́ brọ́dà mi Fẹ́mi Fani-Káyọ̀dé èwo tí ẹ lóye rádaràda tó ń gbà kiri òòróyè gbàmọ́ nílẹ̀ Yorùbá ọ̀dọ̀ àwọn Fúlàní tí wọ́n fi ìyà jẹ ìran ẹ tí wọ́n ṣetán láti kó ìran ẹ lẹ́rú ibẹ̀ ni wọ́n wá lọ tó lọ ń gba oyè Dànsíkì àmì ilé tó jẹ alábòsí àní FKK Fẹ́mi Fani-Káyọ̀dé ìkànnì ẹ awáwí tán ó pe àwọn èèyàn journalist pé o fẹ́ sọ̀rọ̀ wọ́n tún wá wà ńbẹ̀ ìwọ tún nórí láyà àyà má kó ẹ o tún ṣépè fún ènìyàn tó pè wá pé kán wá gbọ́ nǹkan tó fẹ́ sọ tán kán gbé sáfẹ́fẹ́ o tún ń bu ìyẹn ní ìwọ tó jẹ́ pé o ti gbẹ̀yìn bẹ́bọ jẹ́ o ti di ọ̀dàlẹ̀ o ti dalẹ̀ ilẹ̀ Yorùbá ṣebí irú ìwọ yìí làwa ń wò nígbà kan pé ẹ wà wo brothers wọ̀nyí náà ẹ ń ṣe dáadáa kí ló wá dé ẹjọ́ kí ni Fúlàní gbé fún yín ẹ̀yin tẹ́ ẹ ti bú ìran Fúlàní tẹ́lẹ̀ ó wá dé ní nísìnyí ẹ wá ń praise ìran Fúlàní ẹ tún wá ṣe tán ẹ ní tìjú ojú òtí yín ẹ bẹṣubẹgbà ẹ wá lọ sí nọọtì wọ́n ń fún yín ní oyè Dànsíkì ẹ rí oyè kankan jẹ ní ilẹ̀ Yorùbá ọmọ Fúlàní ló wá fi yín joyè ṣe ti rí pé irú yín ẹ wo ẹ̀yin YouTube ẹ̀yin èèyàn tí ẹ wà reasonable tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi ṣé ẹ ti rí irú wọn èpò ni wọ́n Bíbélì ní ẹ fi èpò àti àlìkámà sílẹ̀ kí wọ́n dàgbà papọ̀ ó ní nígbà tó bá yá a ó yọ èpò kúrò nínú àlìkámà ẹ wo ẹ̀yin èèyàn mi tá a jìjọ wà nínú ìrìn àjò yìí nínú òtítọ́ àti ní òdodo ẹ̀yin ni mo fẹ́ bá lọ́rọ̀ ẹ má jẹ́ kí yánmayànmá àwọn leaders wọ̀nyí tí à ń wò gẹ́gẹ́ bí olórí ẹ má jẹ́ kó ń bá fa ìrẹ̀wẹ̀sì bá yín o torí pé tí a bá ní ká wo ti ìwà wọn á mú ìrẹ̀wẹ̀sì bá wa ṣùgbọ́n àwọn ti bá ti wọn débì kan èyí tí ò tí ì dàgbà darúgbó nu wọn ó ti kówó jẹ burúkú ó ti sẹ́ẹ̀fù owó fún ìrandíran ẹ̀ so bó bá wù yẹn gbà bó bá wù yẹn má gbà á dẹ̀ mọ̀ yín o amọ̀yìn tá a bá dárúkọ a sì ń bá yín mu díẹ̀díẹ̀ ni ẹ̀yin máa ṣètẹ́ ẹ sì máa ṣètẹ́ débi wípé a máa gbé orúkọ yín gàdàgbà báyìí ní fún gbogbo àgbáyé a máa pariwo yín ìwà tẹ́ ń wù lábẹ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe lábẹ́ pátápátá láti gbọ́ ó yẹ ẹ wá gbọ́ ẹ̀yin kan wọ́n dá ẹgbẹ́ YWC Yorùbá World Congress wọ́n dá sílẹ̀ ǹjẹ́ ẹ mọ̀ yí pé ẹ̀yin náà lẹ dìde tẹ́ fi ránṣẹ́ sí Professor Banji Akíntóyè yìí pé kán wá ṣe leader bàbá yẹn ó gba kinní yẹn ó dẹ̀ bẹ̀rẹ̀ ìrìn àjò yẹn nìyẹn adẹ̀ ń bá ìrìn àjò yìí lọ ẹjọ́ àti ìdébì kankan ẹ̀yin ọmọ àlè ẹ̀yin ọmọ ìrankíran tàbá dẹ̀ wo ìran yín tàbá túṣu yín désàlẹ̀ kòkò wà láìsàlẹ̀ wọ́n gbé oyún yín wá sílẹ̀ Yorùbá ni kí ṣe ọmọ ọkọ ilẹ̀ Yorùbá because ìwọ tó bá jẹ́ ọmọ ọkọ ilẹ̀ Yorùbá gbogbo nǹkan tá à ń sọ yìí kò ní jẹ́ irú ìwà burúkú ìlókù tẹ́ tún máa gbé jáde ẹ̀yin ọ̀bàyéjẹ́ ẹ̀yin túlétúlé tẹ́ rí ilé yín tò gẹ́gẹ́ bí ọkọ ọkùnrin ṣán fi ṣe yín ni ẹ̀yin ọkùnrin nílẹ̀ kóòtù òjìrè bí ṣán fi ṣe yín ni ṣé ogun jà yín ni ẹ̀yin leaders ọ̀ràn wọ̀nyí ṣé a ti rí èèyàn kan tó ti fún yín ní èpè ní kọ́nà ní tí ẹ padà mọ̀ torí pé ọ̀rọ̀ yín ò fẹ́ yé wa mọ́ our youth we are piece of you guys you are not a good leader you know why a good leader lead by an example a good example tell me èwo nínú yín gan tá a fi joyè àwòdì tí ò lè gbẹ́dìyẹ tó ń halẹ̀ tó ń dúnkokò mọ́ wa náà tí ẹ rí ojútùú ọ̀rọ̀ ṣe ẹ jẹ́ sọ fún yín ẹ rí bí farapamọ́ sí o
tá a bá tí wàá sọ nǹkan tó ṣẹlẹ̀ lórí show wàláì kò mí ní pé àmọ́ bẹ ṣe ń rìn o gbogbo ìrìn yín pátápátá àbòsí tẹ́ ń ṣe bẹ́ẹ̀ ṣe ń gba teku tẹ́ ń gba tẹja tẹ́ bá rọ́mọ eku ẹ̀ bá dọ́gba tẹ́ bá rọ́mọ ẹyẹ ẹ̀ tún dẹyẹ tẹ́ bá rọ́mọ ejò ẹ̀ tún ṣe tejò ẹjọ́ ṣán fi ṣe yín ni irú ìgbésí ayé rúnrún wo tí ó téèyàn kan ò lè wà proud of wo lẹ̀ ń gbé ganan ṣe rírú ìgbésí ayé òun lẹ fi confuse ayé yín òun lẹ fi bá wa tẹ́ fi tà wá sáwọn ìran Fúlàní kí Fúlàní àtẹ̀yìn kó tó wá dé wá máa pa àwọn innocent soul tẹ́mi ń dìde fún tí wọn mọ̀ nǹkan tó ń lọ lọ́wọ́ wàláhì ẹ̀mí yín àtìran yín lẹ máa kọ́kọ́ fi di ẹ̀yin ìka burúkú wọ̀nyí. Now YWC ẹ̀dá ẹgbẹ́ yẹn sílẹ̀ ẹ lè ní branch káàkiri anywhere now tẹ́ bá wá ní branch káàkiri everywhere all over the world does that mean pé ilé ìtọ́ ti dá sílẹ̀ yẹn kò dẹ̀ ń ṣe original mọ́ does that mean pé èyí tẹ́ ṣẹ̀ṣẹ̀ dá sílẹ̀ yẹn ẹ ní láti pa ilé ìtẹ́ ti dá sílẹ̀ tí gbogbo èèyàn ti mọ̀ tẹ́lẹ̀ just because you have people up and financing you ẹ wo ẹ̀yin ògbọ́n mi ẹ bá mi share video ẹ bá mi share ìdáná ẹ bá mi share ìdákú kí gbogbo oko wọ́n ní kí àwọn tó nílé kó gbọ́ kó sọ fún toko kí àdán kó gbọ́ kó rò fún ọbẹ̀ ẹ bá mi sọ fún gbogbo ènìyàn pátápátá yí pé YWC kan ṣoṣo la mọ̀ ẹni ọdẹ tó dẹ̀ jẹ́ wípé Professor Banji Akintoye àwọn ni wọ́n lead that is the only YWC Yoruba World Congress we know and we sign any other YWC aside that is nothing zero don't go there wọ́n ti form group wọn nísìnyí don't go there if they add you to the group go and exit yourself you don't belong there àwọn ọ̀bàyéjẹ́ ṣe rí àwọn yẹn the new YWC tán ṣẹ̀ṣẹ̀ láwọn fọ́ọ̀mù nísìnyí àwọn ìran Tinubu ni o àwọn ìran Tinubu ni kẹ́ tètè máa yára yín kẹ́ máa tètè máa sọ fúnra yín káàkiri àwọn ìran Tinubu ni Tinubu ló wà brain behind it òun ló ń gbówó fún wọn tó ń sponsor wọn láti kó sí àárín wa láti dá ogun ọ̀hún tó fẹ́ dá sílẹ̀ tá à ní fàyè gbà yìí láti fi dá sílẹ̀ kó lè divert attention wa kúrò ń bẹ̀ síbòmíì ẹ gbúdọ̀ jẹ́ ká gbà ẹ gbúdọ̀ jẹ́ ká gbà ẹni ọdẹ YWC kankan tẹ́ bá ti gbọ́ ẹ kọ́kọ́ wá ta ni ẹni tí ó ń lead tí ò bá ti jẹ́ Professor Banji Akintoye tí gbogbo yín jọ mọ̀ táyà tí gbogbo wa tá a jọ mọ̀ do not go there don't add yourself to their platform don't belong to it that is for Tinubu ló ní gbogbo tactic ní Tinubu ló ń lò kiri bullion tí wọ́n gbé lọ sílẹ̀ lọ́jọ́ kìíní àná owó burúkú ló wà ńbẹ̀ ẹ̀yin náà mọ̀ èmi náà mọ̀ owó yẹn owó yín ni o owó tó yẹ kán release fún yín kéku kébi eku kẹyẹ kébi ẹyẹ kọ́mọ ènìyàn fún bí ọmọ ènìyàn kíṣẹ́ wà kí iná kó yé ṣe mọ̀nàmọ́ná kójú ọ̀nà wà ààbò tó péye kó wà fún yín owó yẹn ni wọ́n ń pa papọ̀ tí wọ́n wá fi gbógun ti ayé yín ǹjẹ́ ó yẹ kí ẹ̀yin náà tún fọwọ́ sí láti gba owó yẹn yípe òkè o àwọn ọ̀bàyéjẹ́ burúkú yìí àwọn ìkà wọ̀nyí àwọn èpò nínú àwọn àlìkámà tá a bá ti tètè rí wọn ẹ má jẹ́ ká bò wọ́n rárá ẹ jẹ́ ká gbé ojú wọn síta ká yọ wọ́n fíntín dànù bí a ti yọ ìfín láàrin òbí tá a bá tètè yọ wọ́n á contaminate wa. Yes, you are right. New YWC is a group of CCCs. Ẹ má lọ bẹ̀ o. Ẹ̀yin èèyàn mi ẹ ń gbọ́ lórí Dara Talk Show ní confirm. Any new YWC tán bá gbé jáde ń sìn is no go area for you. Don't go there. Àwọn ọ̀dàlẹ̀ tó máa tà ẹ́ ni wọ́n. Don't go there. Tí ó bá ti yàtọ̀ sí eléyìí tí Professor Banji Akintoye tí wọ́n jẹ́ leader àwọn Yorùbá World Congress ìyẹn ni ká ẹ darapọ̀ mọ́ tó bá ti miss torí wọn kì í béèrè lọ́wọ́ lójú kan tó gba wọ́n kàn déédéé àdìyín ni ẹ kàn déédéé bára yín lórí WhatsApp pé ti já sínú ẹgbẹ́ kan ni ẹni ẹgbẹ́ tí wọn tẹ́ ẹ bá mọ̀ nípa ìtẹ́lẹ̀ tán bá àdìyín sí tẹ́ ẹ bá bára yín bẹ́ẹ̀ farabalẹ̀ mo ti sọ ní last show mi ẹ fi ara balẹ̀ ẹ wo àwọn nǹkan tí wọ́n ń jù sí orí platform yẹn tí ẹ bá lè ní oore ọ̀fẹ́ tó bá náà fẹ́ ṣe general meeting tẹ́ bá lè darapọ̀ mọ́ wọn darapọ̀ mọ́ wọn ká gbọ́ nǹkan tí wọ́n sọ ńbẹ̀ tó bá ti yàtọ̀ sí ìjà tá a jọ ń jà nísìnyí mo bẹ̀ yín mo rọ̀ yín ní lórúkọ Jésù immediately exit ara yín I do it myself àìmọye ẹgbẹ́ tí ma kàn déédéé bára mi bẹ̀ gbá kàn tún wò pé ibo ni mo padà já sí yìí náà
kí ló ń ṣẹlẹ̀ ń bí yìí tí mo bá farabalẹ̀ tí mo rí pé kí ni no I don't belong to this place they no dey owe person put exit ara ẹ immediately ẹ jẹ́ ká dojú ọ̀bàyéjẹ́ ẹ̀dá ìka ènìyàn mọ̀ kí ló dé náà ẹ̀ ń gbógun ti ra yín ìdí tá a ṣe dá àwọn ẹgbẹ́ ìgàn tán ṣe dá àwọn ẹgbẹ́ yìí sílẹ̀ àti ìbẹ̀rẹ̀ ìrìn àjò yẹn ṣe ti rí pọ́mọ iná láàrán síná ṣe ti rí ẹ fẹ́ padà jẹ́ kí àwọn tó ń sọ wípé kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ kinní kan tí ì mọ̀ wọ́n ẹnu wọn ò ṣọ̀kan èmi sì wà lórí wípé ọ̀rọ̀ ẹnu ò ṣọ̀kan ò ṣẹlẹ̀ mọ́ ní àárín wa èyàn ti dàfi sẹ́yìn tégún fi aṣọ torí kò sí ibì kankan tí ẹnu kankan ti kò àìní nǹkan ṣe ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ti rí àwọn ẹ̀dá kan lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà tó bá ń sọ fún yín ẹnu Yorùbá òkò ó dìgbà tẹ́ni wá bá kò níbi lọ àwọn gangan ní ká ẹ sá fún àwọn gangan ní ìkà ọ̀bàyéjẹ́ why don't you like to be positive in your life say something positive and it shall come to pass why many of you are full of negativity tó bá dẹ̀ ṣe pé tẹ́ bá fẹ́ sọ nǹkan burúkú fúnra yín ẹ máa ń wí ní ìdàkejì ní sí rere kí ló dé tó ṣe wá jẹ́ wípé ìgbésí ayé ìrọ̀rùn yìí ó ní yín lára láti gbà ẹjọ́ kí ló dogun kí ló dọdẹ nílẹ̀ Yorùbá ní ilẹ̀ tí Ọlọ́run yọ́nú sí tó dá ládàá pé àtàwọn ènìyàn tó wà nínú ẹ̀ ẹjọ́ mélòó gan ni àwọn ìran ọmọ Fúlàní tó wá ń dúnkokò mọ́ yín adẹ̀ ń bẹ̀ yín à ń mú yín lórí ẹ̀ ń yọ́ bọ́rọ́ à ń mú yín lẹ́sẹ̀ ẹ̀ ń yọ́ bọ́rọ́ tá a bá gba bí yọ sí yín ẹ̀ gbà bòmí yọ ṣé nǹkan míì wà ń bẹ̀ ni tí nǹkan míì bá wà ń bẹ̀ yín leaders ẹ bọ́ síta kẹ́ wá sọ fún wa o tí nǹkan mi bá ti wà ń bẹ̀ ẹ jẹ́ wá sọ̀rọ̀ nísìn kí Ọlọ́run kí ìbínú Ọlọ́run kó tó bẹ̀rẹ̀ sí ní sọ̀kalẹ̀ sórí kankan nínú yín because Ọlọ́run mi sọ wípé ẹnikẹ́ni nínú yín tó bá lóun fẹ́ gbógun ti iṣẹ́ tóun ṣe lọ́wọ́ ó lóun á wú ìran yín ti gbòǹgbò á sì fi ran yín pàtó nínú ayé. kí ló dé Ọlọ́run mi ní igbe àwọn ọmọ òkókó ń ta òun létí nílẹ̀ Nàìjíríà ó ní innocent blood ti pọ̀ jù ẹ ti ṣèdí innocent blood jù ní Nàìjíríà igbe àwọn abiyamọ ó ń ta òun létí igbe àwọn ọmọ kéékèèké nílẹ̀ Nàìjíríà ó ń ta òun létí òun ṣetán láti kó àwọn ọmọ òun kúrò nínú ìgbèkùn tẹ̀yìn ènìyàn wọ̀nyí fi wọ́n sí ṣe èrò pé lágbára tọ́lọ́run ni bẹ́ẹ̀ bá lágbára jù mí lọ wàláhì lágbára tọ́lọ́run lágbára tọ́lọ́run ẹ̀yin àgbà òṣì onídẹ̀tí ọ̀bùn ẹ̀yin gúdù and nice you have wisdom knowledge and understanding ẹjọ́ kí ló dé tí ẹ fi ṣe rere náà kí ló dé tí ẹ fi ṣe rere kí ló dé tí ẹ mú ọgbọ́n ìmọ̀ àti òye tọ́lọ́run jogún fún yín kẹ́ ẹ mú mọ́ra wọn kẹ́ ẹ fi build something nice ẹgbẹ́ yín èyí tí ò tó yín ní ìlú òyìnbó àwọn ni wọ́n kórí jọ wọ́n pé bíríkótó wọ́n pé bíríkótó wọ́n plan wọ́n ṣe plane tẹ máa fi ń fly káàkiri èyí tó ń jọ gbogbo ẹ̀yin pásítọ̀ Nàìjíríà lójú sìn tẹ wá sọ di plane tẹ sọ di mọ́tò tẹ fẹ́ máa wọ̀ lọ sínú tọ́lẹ̀tì yín tẹ fi ń tákà láàrin ara yín mi tí ìráyè tì yín lẹ́nu àwọn òyìnbó tí ò tó yín lọ́jọ́ orí the same ọgbọ́n ìmọ̀ àti òye tí Ọlọ́run fún yín ẹ̀dẹ̀ ní kò ṣe pé ẹ̀ ní kódà ẹ̀ ní jù wọ́n lọ wọ́n pé bíríkótó wọ́n pé bíríkótó wọ́n wá ṣe kí ni wọ́n dá tẹlifóònù tí mo ti ń ṣe ṣó yìí ẹ wò mí Germany ni mo wà mo lè ṣe fídíò call kémi àti yín máa sọ̀rọ̀ anywhere in the whole world ẹ lọ lo agbára yín fún nǹkan rẹ ẹ ti ẹ̀ ṣe nǹkan kan sílẹ̀ Nàìjíríà sí ilẹ̀ Yorùbá ká ti ẹ̀ rí yín ká rí ipa yín púpọ̀ nínú yín tẹ́lẹ̀ pera yín lólórí tán fi yín jẹ ayẹyẹbẹyà ó fi yín sí ipò kan ní ilẹ̀ Yorùbá ẹ ti wá ń ríra yín gẹ́gẹ́ bí Ọlọ́run gbogbo ibikíbi tẹ bá ti wá dé pátápátá orí yẹn lẹ fẹ́ máa jẹ́ ẹ̀mí ń tẹríba fún ẹ̀mí ni kẹ́ lọ gbọ́ àbí kò yé yín bẹ́ẹ̀ yẹn gbogbo ipò tó bá nǹkan gbé e sí kó o máa dì mú ó ní àwùjọ ibi tó o máa dé tó jẹ́ wípé ẹ̀mí á tẹríba fẹ́mi kò ní jẹ́ pé gbogbo ibi náà ló ti máa jẹ́ head that you are one of the head somewhere does not mean you have to be head everywhere do you get it? Ikú tó dẹ̀ pa yín kú náà nìyẹn nǹkan tó bá yé Nàìjíríà jẹ́dẹ̀ ní nìyẹn nǹkan tó bá àárín ilẹ̀ Yorùbá jẹ́dẹ̀ ní nìyẹn nítorí wípé Ọlọ́run mi ní ọba mẹ́wàá ìgbà mẹ́wàá lónìí ilé ayé tó o bá tó àsìkò ẹ wàláì mo máa ń sọ nígbà àwọn kan máa ń sọ pé there is a woman wípé woman yẹn oògùn ló ṣe ó ṣe kìnnì kan ó ṣe kìnnì kan mo ní kò yé ilé ayé òye yín ni ìgbà tó jẹ́ pé negativity ló fúlù gbogbo life yín ẹ̀yin ò gbàgbọ́ pé Ọlọ́run mi wà bó ṣe ń tò nǹkan ẹ̀ ló ṣe máa rí
àwọn tí Ọlọ́run bá sọ pé àsìkò ẹni wàláhì bó bá ta yẹ̀pẹ̀ tó bá bù fẹ́ nìyàn wọ́n á rà á nítorí pé àsìkò ẹni gbogbo tó bá sọ á sọ tó bá dé á dé tó bá tú á tú nítorí pé àsìkò ẹni ṣùgbọ́n ó ní time ìgbà tó ti ní ìbẹ̀rẹ̀ ó ti máa ní òpin ibi táyé tí ìka inú yín ẹnìkan nínú yín ṣàfẹ́ jẹjẹjẹjẹjẹ kílẹ̀ fẹ́ àsìkò ẹ lò ó dáadáa fi àpẹẹrẹ rere sílẹ̀ tó bá kúrò orúkọ ò ní parẹ́ nínú ayé ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá ti débẹ̀ ẹ kì í fẹ́ fi àyè sílẹ̀ fẹ́ lòmíì kó wá jẹ mọ́ ẹ̀yin nìkan yẹn lẹ máa jókòó síbẹ̀ ẹ máa ran kankan mọ́ bẹ̀ ẹ̀yin lẹ máa gba wájú lẹ máa gbẹ̀yìn àyè fún ọmọ ẹlòmíì láti wọlé àsìkò yín tó bá ti lọ ẹ dìde wọ́ọ́rọ́wọ́ kẹ́ jẹ́ kí àsìkò ẹlòmíì kó tún bẹ̀rẹ̀ ẹ wá bẹ̀rẹ̀ ogun ẹ ní fẹ́ fi bẹ̀ sílẹ̀ mọ́ ìmí inú yẹn á lọ gbé yàwó ẹ síbẹ̀ ìmí á fọkọ síbẹ̀ ìmí á gbé ọmọ ẹ á gbé fámìlì á tó wọn gbogbo wọn jọ síbẹ̀ bẹ́ẹ̀ kí ní tó ràgàdì yìí kò ń ṣe ogún ilé ẹnìkan jẹ́ kí n jẹ láyò fi ń dùn ni kí ló ń ṣe yín gan ẹ̀kan ní tìjú ẹ mọ̀jú story lọ story yìí ni àfi kẹsàn story 18 14 16 17 ẹjọ́ ẹ̀kọ́ story tó ti kú tó ti kẹdànù ta ló ráyè gbogbo madness yẹn gan mọ́ à ń sọ̀rọ̀ story ọwọ́ lọ́wọ́ ìyà tó ń jẹ wá láti how many years ago òun là ń sọ àbẹ̀rẹ̀ story tó ti kú tó ti kẹ̀ lọ́wọ́ yín àbẹ̀rẹ̀ story tó ti kú tó ti kẹ̀ lọ́wọ́ yín tẹ́ ẹ bá fẹ́ máa sọ story you are very good at that then lọ ṣe wé kẹta don't come and be giving us dead story you are full many of you are full of stories dead story tí ò ṣe anything tí ò yí nǹkan kan padà. Baba wa Awólọ́wọ̀ ìgbà ayé baba wa Awólọ́wọ̀ all well and good baba Awólọ́wọ̀ continue to rest in perfect peace baba yẹn ṣe rere lẹ́ni ní gbogbo yín ṣe pariwo baba Awólọ́wọ̀ ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ní níbi tẹ́ ẹ ti ní orí tẹ́ ń rò lẹ́yìn baba Awólọ́wọ̀ tẹ́ pariwo títí dìsín ẹ tún rórúkọ ẹlòmíì dá fún nǹkan rẹ̀ mọ́ ẹ̀yin náà dẹ̀ rẹ́dí pé kẹ́ jẹ́ the second person tó máa pariwo ẹ̀ tẹ́ bá lọ tán gẹ́gẹ́ bíi ti baba Awólọ́wọ̀ no ẹ̀yin náà lédè frustrate baba Awólọ́wọ̀ nígbà tó wà láyé gbogbo yín tẹ́ wá pariwo baba Awólọ́wọ̀ nísìnyí why baba Awo was there it was your generation àwọn family yín ìran yín ẹ̀yin náà lè frustrate baba yẹn títí tẹ́ jẹ́ kí gbogbo nǹkan tíṣẹ́ tí baba yẹn tọ́lọ́run rán wọn láti ṣe ẹ frustrate baba yẹn fi ìyà jẹ wọn kò sí irú ìyà tẹ́ fi jọ wọn tán láyé baba wa kú tán ṣe wá kẹ́yìn sókè eléyà ní baba Awólọ́wọ̀ tẹ̀rán ní baba Awólọ́wọ̀ ìrájí yàyàyẹyẹ ẹ̀yìn yàyàyẹyẹ ìwọ gan ṣé wọ́n sọ they forbid you may you become Awólọ́wọ̀ of our time now they forbid you they know they forbid you but ìjẹkújẹ tó ń jẹ kiri ilẹ̀ kò lè jẹ́ kó lójú kò lè jẹ́ kó ṣe nọ́mà àmọ́ ẹ̀yin àgbà ọ̀bàyé jẹ́ wọ́n ní wọ́n dá ẹgbẹ́ sílẹ̀ ókè kí gbogbo àwọn ẹgbẹ́ tó kù kí ló ṣe yín tí ẹ lè fọwọ́sowọ́pọ̀ kí ló dé tẹ́ ẹ lè foríkorí kẹ́fíkúlùkù ṣebí the same ìjà yìí ni gbogbo wa ń jà kẹ́ẹ̀dẹ̀ gbàfẹ́ nìkan kí ló dé gbogbo yín pátá everywhere tẹ́ bá ti dé you always want to stand out you always want to be the head lè má that you are the head ní ibì kan kò mí pé gbogbo ibi tó bá dẹ̀ ti dé nílé ayé you must be the head no Ọlọ́run mi ò pín bẹ́ẹ̀ sórí tó o bá jẹ́ ẹ̀dì níbì kan tí wọ́n ń ṣe ránkàdé èdè ẹ̀ wàlẹ̀ tó bá padà dé ibòmíì ọmọ ọ̀dọ̀ ni ó máa jẹ́ ń bẹ̀ ọmọ ọ̀dọ̀ ló máa jẹ́ bẹ̀ nítorí pé bí Ọlọ́run mi ṣe pín nìyẹn ẹnìkan ló lé ayé gbó ẹ wá nígbà gbogbo ibikíbi bẹ́ẹ̀ dé mítì orí yẹn náà ni torí wọ́n ti sọ pé orí ni yín o ẹ ti di position kan mú nílẹ̀ Yorùbá ipò ńlá o gbogbo ibikíbi tẹ́ bá ti dé ẹ ní láti máa wá kíní yẹn eye service bá ti yín jẹ́ ẹ ṣáà máa wá kán máa recognize yín ṣáà ni ibi orí yẹn lẹ máa takú sí pé sẹ́ tọ́hàn bá ti wá fún yín ní irú eléyìí tẹ́ fẹ́ ẹ bẹ̀rẹ̀ wèrè ẹ bẹ̀rẹ̀ story ẹ bẹ̀rẹ̀ story tí ò lórí tí ò nídìí who cares about the story ẹ wo ẹ̀yin leaders wọ̀nyí ẹ̀yin bàbá wọ̀nyí ẹ̀yin sisters wọ̀nyí ẹ̀yin mọ̀mọ́ ẹ jọ̀ọ́ náà ní àsìkò tá à ń sọ̀rọ̀ yìí àwa ò dúró de story we are sick and tired of dead stories action la fẹ́ nǹkan tẹ́ bá fẹ́ ṣe ni kẹ́ jẹ́ ká mọ̀ ibi tẹ́ ẹ bá fì sí ni kẹ́ jẹ́ ká mọ̀ tẹ́ bá mọ̀ ipò ti sun yín kò padà yé yín mọ́ bọ́ ṣe ń ṣe ó ti yé yín lọ́wọ́ ẹ park well ìṣẹ́gbẹ́ kan no be by force nobody dey force you wọ́n á force ẹnì kankan nínú yín àwa yúùtù ká má sọ pé àfi tẹ̀yìn àgbàlagbà ṣe ní
ẹ̀yin náà nǹkan tẹ́ fi balẹ̀ ayé dédè nínú ìnáwó má ra gbàfin má tàgbà mọ́lẹ̀ àgbà ń sọ̀rọ̀ ṣe ni kó o dákẹ́ adẹ̀ ń ṣe à ń ṣe fún yín kàkà tó yẹ kí ẹ̀yin àgbà náà tí à ń ṣe fún kẹ́tì ẹ̀ mọ yìí ara yín kẹ́yìn náà ti ẹ̀ ṣe nọ́mà lẹ́ẹ̀kan bọ́ ṣe ń ránkà dédè yín ó máa ń kó sí yín lọ́pọlọ ìgbà ẹ̀ lẹ́ máa wúga bẹ́ẹ̀ tẹ́ máa sọra yín di peacock ṣé ẹ̀ ń bọ́ anybody wa ni ẹ̀ bọ́ wà náà kò sí ìtò lóyún ní nàìjíríà lẹ́ni bẹ́ẹ̀ tí òrò wọ hospital san tó bá wá bẹ́ẹ̀ yan ọba nílẹ̀ ṣọ́ọ̀tẹ̀ máa rí yín ni torí ẹ̀ máa gbé géètì yín sopa bẹ́ẹ̀ ti géètì ọlọ́run mọ iye ọlọ́pàá tẹ máa kó síbi àti sójà ìbẹ̀rùbojo ọlọ́pàá àti sójà ò ní jẹ́ kán lè wọ ààfin bẹ́ẹ̀ lọ́fíìsì ìbẹ̀rùbojo àwọn protocol yín tó wà ń bẹ̀ because bọ́n ṣe béèrè orí náà máa béèrè apá náà máa béèrè ẹsẹ̀ owó yìí ni kò jẹ́ kó lè súnmọ́ ọ̀dọ̀ yín ẹjọ́ kí lè jọba lé lórí kí lè líìdì lé lórí gangan náà. kí ni nǹkan tí ó tẹ̀ ń fà tí ò tó tí Yorùbá One Voice olùdásílẹ̀ Yorùbá One Voice tó ní láti máa gbógun ti YWC torí because ẹ̀ẹ́jọ fẹ́ gbà fúnra yín kéyàn kan kí gbogbo ẹgbẹ́ yẹn kó papọ̀ tó bá jẹ́ wípé Yorùbá One Voice ẹ fẹ́ gbà fún ẹ fẹ́ wà ní under YWC ẹjọ́ does that mean ni pé àti YWC àti Yorùbá One Voice ẹ lè jókòó kẹ pé bíríkótó kẹ wá orúkọ kan tẹ máa fi fọ́ọ̀mù ẹgbẹ́ méjèèjì kẹ kọ́ ẹgbẹ́ méjèèjì papọ̀ kẹ ẹ̀dẹ̀jọ ṣùsì láàrin ara yín kẹ fún lórúkọ kan oníkálùkù yín pátápátá ló ti ní ẹgbẹ́ kankan sílẹ̀ Baba Gani Adams ẹ ti lẹ́gbẹ̀ẹ́ ẹni OPC tá dẹ̀ ń sọ̀rọ̀ tá fi mọ̀ yín Baba Gani Adams kó tó di pé di Ààrẹ Ọ̀nà Kakanfò àtọ̀ nípa OPC lèmi fi mọ̀ yín lẹ́kọ̀ọ́ láyé ọjọ́ ọ̀hún yẹn púpọ̀ nù wa náà Baba Gani kí ló dé ariwo yìí pọ̀ jù o OPC gan ní Nàìjíríà sọ ti pín sí méjì OPC ti pín sí méjì mú yẹn gan gbọ́ èyí tó jẹ́ ti sáìdì yín gan mi ìrọ́pọ̀ stand wẹ̀wẹ̀ lọ títí torí you hardly have time for them àwọn gan pè àwọn OPU gan tẹ dá sílẹ̀ lábúrọ̀dù ń bì kò sí ìkọ̀kọ̀ tí mo rí bẹ̀ you hardly have time for them they will never call you and you pick their call láti mọ ẹgbẹ́ tó dá sílẹ̀ tẹ dá sílẹ̀ wípé okay o nǹkan bẹ́ẹ̀ o okay wọ́n pè o bóyá wọ́n need me on emergency ni o bóyá wọ́n fẹ́ pass information you will never ever pick any one of their calls àfi tó bá jẹ́ pé ó súnmọ́ yín bí igi ọrùn ṣé nǹkan tó ń dẹ́gbẹ́ fún nìyẹn ni àwọn ẹgbẹ́ Nàìjíríà tẹ́lẹ̀ máa ṣe bó ṣe wù anybody ó yàtọ̀ sí abroad because kò sí anybody tó ń bọ̀ wá ń bí tó bá wù wá la máa ṣe ìtẹ́lọ́rùn ni ẹ tún ti ṣe yẹn tán ẹ tún ti dá ẹgbẹ́ mi sílẹ̀ wọ́n tún ní Yorùbá One Voice kí tiẹ̀ ní gbogbo ẹgbẹ́ gan ṣé nǹkan mi wà bẹ́ẹ̀ ni ṣé nǹkan mi wà nù ká máa dẹ́gbẹ́ ẹ̀kàn dégbé sílẹ̀ ipa wo gan ni gbogbo yín tẹ̀ ń jẹ́ lídà tẹ̀ ń dẹ̀ ẹgbẹ́ sílẹ̀ ipa wo gan lẹ ti kó nínú ọ̀rọ̀ yìí sìn yàtọ̀ fún story tí gbogbo yín kan bọ́ síta tẹ̀ ń sọ fún wa we are tired of all your stories go back to the drawing board and give us something better of we can really relate with we are tired of all those dead story ICC ti wọ ilẹ̀ Yorùbá àti gbọ́ àwọn Fúlàní wọ́n ti ṣe all well and good kí ni solution